Ẹ̀yin èèyàn lé káàbọ̀ sí Mashola Gist TV o. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, happy 2024. Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu MC Oluomo nígbà tí wọ́n fa Owo Alhaji sego sí òkè as the new chairman fún àwọn ọmọ ẹgbẹ́ ọmọ onímọ́tò ní Èkó, Lagos State. Kò síjà kò sọ́tẹ̀, ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn méjèèjì. Lagos State Council. Àwọn Alhaji Musulayi Obisoya wọ́n ti accept pé kí n lọ fún next chairman, àwọn dẹ̀ lọ fún president. Before January end, wọ́n máa yanjú gbogbo ẹ̀ kó lẹ̀ pátápátá. Ẹ̀yin jẹ́ lè wọ́n ta ẹ̀jẹ̀ kí PC rẹ̀ gbogbo ẹ̀ tó bá lè ṣe kí ni ẹ̀ máa lọ sọ díù sí i. Ọmọ president National Union through 36 states bí chairman. Sego be next state chairman ní 1 month. Ìpẹ́ lọ́wọ́ gómìnà wa CP commissioner for transport SA for transport pé wọ́n ṣe gan lọ́wọ́ dúró tí wọ́n lọ́wọ́ wà pẹ̀lú wọn because a fẹ́ peace ní Lagos State. Thank you. Orúkọ mi Alhaji Mustapha Adekunle aka Sego àti state treasurer NRTW Lagos State Council. Àwọn Alhaji Musulayi Obisoya wọ́n ti accept pé kí n lọ fún next chairman, àwọn dẹ̀ lọ fún president. Before January end, wọ́n máa yanjú gbogbo ẹ̀ kó lẹ̀ pátápátá. Ẹ̀yin jẹ́ lè wọ́n ta ẹ̀jẹ̀ kí PC rẹ̀. Ẹ̀yin èèyàn lé bí a ṣe mọ̀, bàbá wa Bọ́lá Tinubu wọ́n ní kí MC Oluomo kí wọ́n gbé ipò sílẹ̀ fún Alhaji Sego. Èyí tí MC Oluomo ṣe yìí ó jọ gbogbo wa lójú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kò sí wàhálà, kò sí ọ̀tẹ̀, kò sí jàmọ́ o ní àárín àwọn ẹgbẹ́ ọmọ onímọ́tò ní Èkó, Lagos State. Alhaji Sego wọ́n ti di chairman fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò ní Lagos State. Ẹ̀yin èèyàn lé, a mú ọ̀rọ̀ yìí wá láti Mashola Gist TV. Mo kí yín, ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Happy New Year to you all.